Ẹ káàbọ̀ sí ẹ wo àṣírí kan ní tí ó ṣẹlẹ̀ ẹ wo wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́nu ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò ẹ wo fídíò tẹ́ ṣe bóyá ṣe máa fẹ́ fún mi tí ẹni yìí ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ wo tó bá dé kégbà láìkí kọ́mẹ̀ntì ẹ ṣe àwọn fídíò ẹ wo tí wọn náà wá ṣe ṣe bí àìpé sí àwọn ọmọ ẹ̀yà wa tó wá sí pátá sọ adéka ti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ Alaafin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ but a rí lórí post lóríṣiríṣi Punch gan tẹ̀ ti gbé nǹkan tó ń kọ síbẹ̀ tèmi gbọ́ tèmi kà tèmi ò rí tèmi ò dẹ̀ gbọ́ ni wípé Ọọ̀ni of Ifẹ̀ fi èèyàn kan joyè ọ̀kan lọ́mọ of Yoruba land wípé Alaafin Ọ̀yọ́ wípé wọ́n sọ pé wọ́n fún wọn ní 48 hours láti dá ọwọ́ oyè yẹn láti dá padà láti gba oyè yẹn padà wípé Ọọ̀ni of Ifẹ̀ kò ní right láti fi anybody jẹ oyè ọ̀kan lọ́mọ yàtọ̀ sí Alaafin Ọ̀yọ́ nìkan. Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń post ẹ̀ inú mi bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ inú mi ò dùn. Kí ló dé tí inú mi ò fi dùn ni wípé Òṣùpá kọrin ó ní kẹ́rú ó mọra ẹ̀ lẹ́rú kí ìwọ̀fà kó mọra ẹ̀ ní wọ̀fà kí ọ̀gá mọra ẹ̀ lọ́gàá kí ọmọọṣẹ́ mọra ẹ̀ ní ọmọọṣẹ́ sẹ́rí tí anywhere tó bá ti wà tí ò bá ti sí olórí wàhálà ni. Mo dẹ̀ ti bá Jagaban sọ̀rọ̀ ilé kan ìyẹn Tinubu president wa nǹkan tí ẹ ń fà lẹ́sẹ̀ ní nílẹ̀ Yorùbá yìí ó máa kó bá onílé kó bá àlejò. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà nílùú Ọ̀yọ́ ẹ̀yin ni mo fẹ́ bá wí. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà ní ìlú Ilé Ifẹ̀ ẹ̀yin ni mo fẹ́ bá wí. Ẹ ṣe pàdé. Wọ́n ní àgbà ọ̀kín wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ẹ pé àwọn ìpàdé. Ẹ jẹ́ kí Aláàfin mọ nǹkan tó tọ́ sí tó jẹ́ ti tiẹ̀ nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ kó mọ nǹkan tó tọ́ sí nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Kí ọba Ifẹ̀ pàṣẹ kí Aláàfin Ọ̀yọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀ ìtìjú gbogbo Yorùbá ni. Èyí ń jẹ́ kó yé wa wípé a ò lólórí nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé wa wípé a ò gbà fúnra wa nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé gbogbo ayé wípé gbogbo àkànṣe bó ṣe wùn wá ni wípé a ò lẹ́kọ̀ọ́ bó ṣe rí lójú mi nìyẹn. A ò lólórí. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nífẹ̀ẹ́ ẹ̀yin àgbààgbà tẹ́ wà lọ́yọ̀ọ́ ẹ pè pàdé àpérò. Nǹkan tẹ́ bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ojú ń tì mí. Mi ò kì í sọmọ Ọ̀yọ́ o mi ò dẹ̀ kì í sọmọ Ifẹ̀ but ọmọ Yorùbá ni mí. Ẹni tí tó bá dẹ̀ ti fẹ́ ta bá Yorùbá ó máa ń dùn mí gan. Èjì ogbè ló wà lórí mi yìí bí mo ṣe jẹ́ onígbàgbọ́ mo ṣe jẹ́ Kristẹni tó mi ò fi ìṣẹ̀ṣe mi ṣeré. Ẹni tí tó bá ti jọmọ́ ọ̀rọ̀ Yorùbá ó máa ń ká mi lára. Àwọn ọmọ Yorùbá wa náà ní mẹ́rin tó ṣépè sọ wá wọ́n bá dé lóyìnbó wọ́n máa lọ máa bá ara wọn jà bí pé kó máa lera wọn kó níbi iṣẹ́ kó máa gbógun tira wọn. Ẹ̀yin olórí wa náà òun náà lẹ tó fi àpẹẹrẹ ẹ̀ lélẹ̀ yìí. Nǹkan tí a fi ń jẹ olórí fún kí lọ síwájú lè balẹ̀ Yorùbá ni kì í ṣe èmi làgbà ẹ̀yin lọ́mọ ọṣẹ́ ẹ̀yin lọ́mọ ọ̀dọ̀
kò sẹ́ni bọ́dì tó ń bọ́ nìkejì nínú ilé ẹ̀. Ọọ̀ni ò bọ́ ọba Ifẹ̀, ọba Ọọ̀ni kò bọ́ ọba Ọ̀yọ́, ọba Ọ̀yọ́ ò bọ́ Ọọ̀ni. Gbogbo ẹnìkan chairman, ẹnìkan olórí àwọn ọba, àpọ́nlé lásán ni, kò sí èrè kankan bẹ́ẹ̀. Àpọ́nlé lásán ni kéèyàn kan dé kí gbogbo wa dìde fún ẹ káàbọ̀ sà. Sí ìyẹn sọ pé ká má lọ síbi ilé wa ni. Nígbà tó Òṣùpá máa sọ̀rọ̀, ó ní ká dúró ká bẹ̀rẹ̀ kábà, kò sọ pé ká má ga. Ọlọ́run ló gbé ní ga, ká dọ̀bálẹ̀ fúnra wa, kò ní ká má ga. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ojú ń tì mí, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Ọmọ kékeré ara yín lẹ fi jọba, àti Ọọ̀ni àti ọba Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ ẹ lo ẹ̀jẹ̀ ọmọ kékeré yìí láti fi tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹ má lo ẹ̀jẹ̀ yìí láti fi dalẹ̀ Yorùbá rú. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin àgbààgbà ilé Ifẹ̀, pera yín. Ṣé nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ yìí sí ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ni, àbọ̀ ń wá wàhálà? Ẹ̀yin ilé Ifẹ̀, ṣé ìrántí yín sí àwọn ọba tí yóò kì í jọba, kì í yan oyè ńbẹ̀ ni? Ẹ ò lè fi èèyàn jẹ oyè ní gbogbo Yorùbá land ní abẹ́ẹ̀kọ́ fẹ́sítà yọjú ràn. Ẹ jẹ́ ká mọ̀, kólúkànù kò mọ ẹ̀tọ́ ẹ̀. Èní ẹ̀ ń jà yìí, ọ̀la ẹ̀ ń jà yìí, ó ń bí mi nù. I'm not happy. Ó dẹ̀ dá mi lójú wípé àwọn ọmọ Yorùbá tó bá ní làákàyè kò lè happy. Nǹkan tó yẹ ká máa gbọ́ nípa àwọn ọba wa ni wípé ọba Aláàfin Ọ̀yọ́ ẹ̀sẹ̀ fún àwọn ọmọ iléèwé, ó ṣẹ̀ṣẹ̀ kọ́ hospital ńlá kan o sí ìlú Ọ̀yọ́ o, tó jẹ́ wípé àwọn èèyàn bíi 1000 people ló fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀. Ká máa gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ó ẹ̀sẹ̀ fún àwọn èèyàn 10 kan ní scholarship o, tó fẹ́ rán wọn lọ sí school ọ̀fẹ́ o. Nǹkan tó yẹ ká máa gbọ́ nìyẹn. Kì í ṣe ní wọ́n jà lórí oyè. Ọ̀la o wọn kì í lágbájá, ọ̀túnla o èmi ló lórí, ìrìní o èmi ni ìrùn. No! Wọ́n fi yín jọba kẹ́ lè dà lérú, wọ́n fi yín jọba kẹ́ lè mú ìlú lọ síwájú ni. Nǹkan tí wọ́n create kéékèèké yìí tó bá pẹ́, bí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí sọ́ra wọn lókúta. Tí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ ní ìlú òyìnbó, wọn ò ní kíra. Nípa ìwà títí yín nìkan ẹ máa create hatred sílẹ̀ Yorùbá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kó tó dé pé ọ̀rọ̀ yìí máa dá họ́wùhọ́wù sílẹ̀, ẹ tètè wá kankan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kí Aláàfin mọ ẹ̀tọ́ ẹ̀, ẹ jẹ́ kó mọ ipò ẹ̀, ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀, ẹ jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀, ẹ jẹ́ kó mọ ipò ẹ̀. President Tinubu, I come back to you again. Ọ̀rọ̀ yìí ẹ bá wọn dá sí, ẹ bá wọn dá sí, kẹ́ yanjú ọ̀rọ̀ yìí kó tó lè pọ̀ wá kó lórí oyè. Ipò tí ẹ wà nísìn lẹ lè fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ pe àwọn méjèèjì, ẹ lọ Aláàfin Ọ̀yọ́, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Aláàfin. Nǹkan tó lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Ẹ lọ Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Ọọ̀ni of Ifẹ̀. Nǹkan tí ò lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Olúkálùkù á mọ ráìtì ẹ̀. Ẹ̀dùn bá dẹ̀ wá tàṣẹ àgẹ̀rẹ̀ nígbà yẹn, á jẹ́ pé ẹnìyẹn ló ń wá wàhálà. Instead of èní o ọba kan ń jà, ọ̀túnla o ọba kan ń jà. Ṣé bí àwọn ọba Haúsá ṣe ń ṣe nìyẹn? Ṣé bí àwọn ọba ilẹ̀ Ìgbò ṣe ń ṣe nìyẹn? Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká cooperate lẹ́ẹ̀kan. Ta ló ṣépè sọ wá? Ẹ̀yin àgbà, Tinubu jàgàbọ́n, ó dọwọ́ yín kọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọlọ́run fún yín ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọba méjì yìí, ẹ má yẹ kó dá hatred sílẹ̀ sáàrin yín o. Ẹ má bára yín jà o. Àgbájọ ọwọ́ ọ̀la fi sọ̀yà o. Ire o. Ọba 10, ìgbà 10. Ọba tó dórí oyè tó dá ẹ̀ lóru, orúkọ ọ̀lẹ́ parẹ́. Eléyìí tó dórí oyè tó túlù ṣe, orúkọ ọ̀lẹ́ parẹ́. Ẹ̀yin àgbààgbà, ẹ sọ ẹ̀tọ́ Olúkálùkù fún. Ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba yìí, inú bí mi. I'm not happy with it. God bless you. Ọba Solomon ọba àgbáyé ló sọ̀rọ̀. Ire o. Ilẹ̀ Yorùbá,
a ò ní padà sẹ́yìn o, iwájú la máa lọ o. Talk about the CCC pastor. Mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ àwọn ṣọ́ọ̀ṣì yẹn mọ́. Owó ló bá ẹ̀mí nísìn. Ṣùgbọ́n màá kàn brief ẹ̀ díẹ̀ kẹ́ screen record ẹ̀ kẹ́ send ẹ̀ sí wọn. Kó má bàa di wípé ọba Solomoni ò dá sí rárá. Because abẹ́ ọba Solomoni gbogbo náà wà àti Christian àti Mùsùlùmí àti babaláwo. Èmi ni dáàdì gbogbo wọn, whether they like it or not. Pẹ̀lú fídíò tí a wò yẹn ní ráńpẹ́ yẹn. Ẹ̀yin ṣẹlẹ̀ máa ń kọjá àyè yín. Kì í ṣe gbogbo yín o. Ẹ̀yin tẹ́ lọ sílé mọ̀ ní ẹ̀ tó fẹ́ lọ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa. Bóyá ẹ ò kàwé ni o, I don't understand. Bóyá ẹ ò mọ òfin. A ò sí ní ayé àtijọ́. We are not in the holy days. Ọba ìlú gan ò lè sọ pé kán lọ sílé ìlú èèyàn kan kán lọ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa àbí kán lọ ti kíní ẹ̀ pa. No. Ẹgbẹ́ tẹ́ dá sílẹ̀ yẹn ẹ lọ bára yín sòtítọ́ ọ̀rọ̀ ẹ má bàa ránra yín lẹ́wọ̀n. Irúfẹ́ kéèsì yẹn ọmọ ẹjọ́ yẹn ti mú ẹjọ́ wá sí ọ̀dọ̀ ẹ̀yin alàgbà wípé ọkùnrin yìí gbálẹ̀ òun ó kọ́ ṣọ́ọ̀ṣì sí ó fòògùn gbálẹ̀ lọ́wọ́ òun. Kí ni ìwà àti ọkùnrin yẹn jọ papọ̀ kó tó dìpọ̀ gbálẹ̀ lọ́wọ́ ẹ̀? Ọdún mélòó ló ti gbálẹ̀ náà lọ́wọ́ ẹ̀? Kí ló dé lẹ́yìn ọdún méje ló ẹsẹ̀ ń pariwo gbó gbálẹ̀ lọ́wọ́ ẹ̀? That's point one. A ò tí lọ sí kéèsì yẹn, a ò tí yanjú kéèsì, a kàn brief ẹ̀ ráńpẹ́ ni ìyẹn ti lọ. Mi ò tí fẹ́ dáhùn sọ̀rọ̀ yẹn púpọ̀. Bọ̀ kọ́kọ́rọ́ tí mo ń yanjú bẹ̀ ni wípé gẹ́gẹ́ bí mọ̀nì ẹ̀ ṣe sọ̀rọ̀ lórí fídíò yẹn. Kẹ́nẹ̀ kan olórí kẹ́nẹ̀ kan oníkàwá ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa. Ó yẹ kó làgò mọ́ yín lórí ni. Mọ̀nì ẹ̀ jẹ́ ń tu èyí máa sáyín ládàkún wẹ́nẹ́wẹ́nẹ́ ni. Ìdí rèé o. Ṣọ́ọ̀ṣì tẹ́ lè ti pa. Òun ni ṣọ́ọ̀ṣì tí headquarter bá rà ní orúkọ headquarter. Orúkọ sẹ̀lẹ̀ lásán ló ń lò. Sẹ̀lẹ̀ ọmọ bó ṣe ń jẹ, sẹ̀lẹ̀ ọmọ bó ṣe ń mu, sẹ̀lẹ̀ ọmọ bó ṣe gẹ̀ẹ́tì ilẹ̀, sẹ̀lẹ̀ ọmọ bó ṣe gẹ̀ẹ́tì ṣọ́ọ̀ṣì. Ẹnìkan ṣoṣo tó lè ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa òun níjọba. Ṣọ́ọ̀ṣì kan kò ní àṣẹ pé kó lọ ti ṣọ́ọ̀ṣì èèyàn kan pa nígbà tí sàpàná ò fẹ́ pa yín. Ẹ bá yẹ kí inú bí mi ò fẹ́ máa dáhùn sí irú ọ̀rọ̀ báyìí. Inú máa ìwọ tó lọ kọ́mẹ̀tì pé kí dáhùn sọ̀rọ̀ ò fẹ́ gbè pè ní. Mi ò fẹ́ máa dáhùn sí irú ọ̀rọ̀ báyìí torí orí mi máa ń pariwo tí bá ti fẹ́ sọ reality. Ẹ ti máa tọ́sí brain mi ẹ mọ̀ pé wèrè borí mi jẹ tẹ́lẹ̀. Tí bá tẹ̀ fẹ́ ń sọ̀rọ̀ I don't send anybody man. Ṣọ́ọ̀ṣì tí headquarter ilẹ̀ tí headquarter ọ̀rà. Ṣọ́ọ̀ṣì tí headquarter ò kọ́. Ẹni ọba kan àbí olórí yìí kan pàṣẹ pé wọ́n lọ tẹ̀ pa. Olórí yẹn ó fẹ́ ṣẹ̀wọ̀n ni. Tí màní ẹ bá rí lọ́ọ̀yà gidi ẹ̀yin tẹ́ lọ síbẹ̀ yẹn fẹ́ ṣẹ̀wọ̀n. Ẹ mọ̀ fi ní ẹ kàwé ní ẹ lọ sí school ni. Ẹ kàn wọ gámẹ̀tì ni. Láti AFCC tàbí kí ló pè é? Láti head of kẹ́nìkan discipline of kẹ́nìkan ṣẹlẹ̀. Ẹ ò kàwé ni. Àwa tí a ò lọ sí school we know about law, we know what to do, we know what we're not supposed to do. Ṣọ́ọ̀ṣì tí ẹ lè ti pa òun ni ṣọ́ọ̀ṣì tí from example jẹ́ kí n say this I am Zion. Mo dẹ̀ ní àwọn ẹ̀ka okay tó wà lábẹ́ mi. Ẹ̀ka tí mo lè ní kán lọ ti pa òun ni ẹ̀ka tí mo bá lọ ra lẹ̀ tó jẹ́ pé mi ló kọ́ tí mo fi olórí ìjọ síbẹ̀. Kì í ṣe kí ẹnìkan kó dìde lọ́la kó lọ ra lẹ̀ kó kọ́ ṣọ́ọ̀ṣì kó wá máa lọ lórúkọ ìjọ mi kẹ́nìyẹn wá ṣẹ̀ kí wá ní kó lọ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa. Mo fẹ́ gbèpè nìyẹn. No, the next process nǹkan tẹ́ ti gbọ́ pé nǹkan tó ṣe kò dáa
ni pé kẹ́ lọ fà lé ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yin ìjọba wọ́n ní ẹni yìí ó sì kan báyìí báwọn dẹ̀ fẹ́ máa borúkọ ìjọ wa jẹ́ tí ìjọba bá wá ṣe investigation tó bá wá rí wípé lóòótọ́ nǹkan tó ń sọ nípa ẹ̀ òtítọ́ ni wọ́n lè pàṣẹ láti kóòtù pé kán lọ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa kì í sì kẹ́ wá sọ́sẹ̀lẹ́ kẹfẹ́ lọ fi ti ṣọ́ọ̀ṣì èèyàn pa tó bá yẹ pé wọ́n sá yín ládàá lọ́jọ́ ẹ̀ wọ́n sá ẹ̀ wọ́n okú dànù gbé ò ní rin irú ìrìn bẹ́ẹ̀ yẹn mọ́ o fẹ́ lọ ti ṣọ́ọ̀ṣì èèyàn pa pẹ̀lú ìbàtà pẹ̀lú láìsí bàtà lẹ́sẹ̀ wo sì àgbélébù lásán náà sì yọ tiẹ̀ tí ó họ tó bá sá ẹ nígò lórí pa tó bá déjọba ọ̀run ọlọ́run á dìnnà yẹn wípé wọ́n rán ẹni sẹ́ni ṣé ìwọ ló ralẹ̀ fún ilẹ̀ ìgbà tó ń gbalẹ̀ ṣé ẹ wà ń bẹ̀ ìgbà tó ń gbalẹ̀ lọ́wọ́ ẹnìyẹn tó sọ pé ó gbalẹ̀ lọ́wọ́ òun ṣé ẹ wà ń bẹ̀ are you there no why does fẹ́ lọ tí ṣọ́ọ̀ṣì tó mọ̀ ìpínlẹ̀ ṣe ẹ pa ṣọ́ọ̀ṣì tó lè tì pa òun ni ṣọ́ọ̀ṣì tó bá mọ̀ ìpínlẹ̀ ṣe ẹ ẹnìkan lọ kọ́ ṣọ́ọ̀ṣì ń sìn ó wá gbé sábẹ́ ọba Solomoni wípé òun fẹ́ wà lábẹ́ mi ò láṣẹ lórí ṣọ́ọ̀ṣì yẹn òun fẹ́ gbowó lọ́wọ́ mi lásán ni ó lè di ọ̀la kó sọ pé òun ò ṣe mọ́ kó òun bá mi ṣe mọ́ torí pé wọ́n á sọ pé òun bá mi ṣe mọ́ àbí torí pé ó lọ ṣe wà òun á sọ pé kó lọ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa ṣé èmi ló kọ́ ṣọ́ọ̀ṣì yẹn ṣé èmi ló nílẹ̀ tí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì yẹn sí wọ́n mọ̀ yẹ àwọn èèyàn tó ń lórúkọ Redeem tí wọ́n kì í lọ sí Redeem camp wọ́n mọ̀ yẹ àwọn èèyàn tó ń lórúkọ CAC tí wọ́n kì í bá wọn CAC ṣe ẹ jẹ́ ká ṣe nǹkan ní right way ìjà tẹ́ lọ jà níbẹ̀ yẹn is a wrong ìjà is wrong very wrong ìjà bóyá tó bá pa yín lọ́jọ́ ìwọ̀n pa yín gbé tó bá ní kóòtù tó bá ní lọ́ọ̀yà gidi á jàre yín ilẹ̀ tó wọ́n ní ó gbalẹ̀ àbí ilẹ̀ tó gbà tí ẹ̀mọ̀gbà tó kọ́ tí ẹ̀mọ̀gbà tó build ẹ̀ ẹni kan lọ tẹ́ pa torí pé ó jẹ́ sẹ̀lẹ̀ ẹ lọ take time tẹ́ bá ti fẹ́ ṣe nǹkan ẹ máa ṣe nílànà òfin ayé ọ̀làjú lẹ́wà àti ẹ̀yin àtẹgbẹ́dẹ́ dá sílẹ̀ ẹgbọ́ gbọ̀ngàn lẹ́wọ̀n tẹ́ bá kọjá àyè yín nǹkan tí ẹgbẹ́ tẹ́ dá sílẹ̀ wà fún òfin yín wà fún ẹ̀yin tí ẹjọ́ wà nínú ẹgbẹ́ yẹn tí ó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin lẹ kọ́ ṣọ́ọ̀ṣì wọn ẹ̀yin lẹ ralẹ̀ ṣọ́ọ̀ṣì wọn tẹ́ kọ́ ẹ fẹ́ wá jẹ gàba lórí ilẹ̀ tẹ́ ẹnìyẹn lọ jágbà lọ́wọ́ ènìyàn ẹjọ́ la máa ń kọ́ ká tún jà ok so ìjà tẹ́ lọ jà nílé mọ̀ nìyẹn pé wọ́n fẹ́ lọ ti ṣọ́ọ̀ṣì olítọ́sí pa nǹkan tí mọ̀ nìyẹn fi ń jẹ ẹ fẹ́ ti pa òrẹ́dà ti pa yín dànù mọ̀ nìyẹn ti sán lórí ṣé ẹ sí èrè ni mo wo fíìmù mo wo fídíò yẹn mo ní wàá sórí ọmọ mi ṣé ẹ sí èrè ó kàn jábá náà ìgbà lọ́wọ́ wọn pa ẹ sì nígbà tẹ́ni tó gbé fídíò tó rí àgbélébù ó họ wọ́n fẹ́ fi àgbélébù Jésù wọ́n fẹ́ fi fọ́ orí wèrè dànù káyọ̀rá pa yín ẹ fẹ́ bá business mi jẹ́ task force kọ́ task force ni task force pẹ̀lú sùtánà má ṣe o iṣẹ́ ìránṣẹ́ náà ní kẹ́ máa ṣe nǹkan tẹ́ lè ṣe fún anybody tó bá ṣẹ̀ nínú ìjọ àbí alàgbà kágbà alàgbà tó bá ṣẹ̀ nǹkan tẹ́ lè ṣe ni pé kẹ́ gbà wọ́n níyànjú tẹ́ bá wá gbà wọ́n níyànjú tí wọ́n bá gbọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹni tó sọ pé wọ́n gba ilẹ̀ lọ́wọ́ òun kó lọ sí police station kó lọ report kó lọ sí court wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ báwọn náà ṣe gbalẹ̀ lọ́wọ́ ẹ kí ló pa yín pọ̀ kó tó gbalẹ̀ lọ́wọ́ ẹ ọdún wo náà ti gbalẹ̀ yẹn kí ló dé tó jẹ́ pé lé nílò ẹ̀sẹ̀ ń pariwo ẹ má rò pé bóyá ti wà ní kánkọ̀sì kan kẹ́kọ̀ọ́ máa ṣe anyhow o igi orí èèyàn kan lè ran gbogbo yín lẹ́wọ̀n o tí ẹ bá mọ òfin ẹ lọ kà nípa òfin ẹ lọ kà nípa church headquarter ṣọ́ọ̀ṣì tó ní àṣẹlé lórí òun ni ṣọ́ọ̀ṣì tí headquarter rà lórúkọ headquarter kìí ṣe ṣọ́ọ̀ṣì kìí ṣe mo kọ́ ṣọ́ọ̀ṣì irúfẹ́ bí mo ṣe kọ́ ṣọ́ọ̀ṣì mi tán sì kí wá gbé sábẹ́ ẹ̀ kó wá dọ̀la kó sọ pé kó wá ti ṣọ́ọ̀ṣì mi pa àti ẹ̀yin àtolórí máa ní kí sàpànà pa yín dànù àṣẹ wo lẹ ní láti ti ṣọ́ọ̀ṣì pa ìjọba nìkan ló ní àṣẹ láti ti ṣọ́ọ̀ṣì pa individual kan ọba ìlú gan lè sọ pé kán lọ ti ṣọ́ọ̀ṣì kan pa ayé ọ̀làjú la wà
where you want to do anything you will go with processing. So irúfẹ́ nǹkan tí màní wọn sọ pé màní ẹ̀ ń ṣe tó bá yẹ pé lóòótọ́ ẹ lọ fọlọ́pàá gbé, tẹ bá fọlọ́pàá gbé ẹ ṣáàjì ẹ̀ sí court, tẹ bá ṣáàjì ẹ̀ sí court, court ló máa pa àṣẹ wípé ó yá for now kàn sì stop ṣọ́ọ̀ṣì yẹn. Kì í ṣe kó wá kó sí gámẹ̀ntì ṣẹlẹ̀ kó sọ pé ó fẹ́ lọ ti ṣọ́ọ̀ṣì oníṣọ́ọ̀ṣì pa. Ẹ pẹ́ lẹ́wọ̀n bí ẹ̀bọ tẹ bá rí èèyàn gidi bá ṣerú ẹ̀. Ìdí tẹ́ fẹ́ fi ti ṣọ́ọ̀ṣì pa ṣé ẹ̀yin lẹ́ra lẹ ni sorúkọ yín ló wà lórí ìwé ilẹ̀. Ok, torí pé wọ́n kọ ṣẹlẹ̀ sínú ṣọ́ọ̀ṣì yẹn àbí ẹ̀yin nìkan lẹ jẹ́ ṣẹlẹ̀ ẹ mọ òfin. What is the meaning of ṣẹlẹ̀? Ok, logo yẹn àbí wọ́n máa yé mọ́ yín lọ́wọ́ ìsìn. So irú ìrìn tẹ́rìn lọ́jọ́ yẹn tẹ́ bá wà bẹ́ẹ̀ má torí irú ìrìn bẹ́ẹ̀ yẹn mọ́ ìrìn tẹ́ fẹ́ fi para yín dànù ni kó individual person kó kàn lọ sílé èèyàn. Àwọn ọlọ́pàá tó ń lọ sílé èèyàn tó lọ arrest èèyàn ṣé ọwọ́ lásán náà ń gbé lọ ni wọ́n gbé ìbọn dání tí wọ́n mọ̀ epo lè fẹ́ yíwọ́. wọ́n fẹ́ lọ ti ṣọ́ọ̀ṣì èèyàn pa wọ́n fẹ́ lọ díje oúnjẹ èèyàn wọ́n lọ bẹ̀ láì wọ bàtà wọ́n wà ẹ̀sùn òfò wọ́n fẹ́ ti oúnjẹ èèyàn wọ́n fẹ́ lọ sílé pẹ̀lú ara rí. Má ṣe o, go to police station, go to court, let them do the effect.